God have mercy upon us. Hello, ladies and gentlemen. Panel of justice. Call the better my fellow people. My name is SIDI INTERVIEWER. Me, I want to interfere the man. What could be City Belagba? The man Clocoin. Orúkọ mi ni Akin kolapo Rîchiė. The man name is Akin kolapo Rîchiė. Solo one. No, ṣé nǹkan tẹ́ fẹ́ béèrè nìyẹn ni. Ẹ má bínú. Me, I want to ask the question, but say money ada orúkọ yín. Ẹ wá ní man name Rîchiė. Mo agbo Rîchiė no wo ni jẹ́ solo one. Rîchiė, Richard, Richmond. So wọ́n sort as Rîchiė. The man name is Rîchiė. The man name is Richard. The man name is Rîchiė. The man Rîchiė. The man. Say man yagbe. Yes. Man yagbe. The man dey shit. The man yagbe. The man say pupa abe dúdú. No, mo green ni. Bóyá bẹ́ ṣe ń wò mí mo jọ color wo ni mí? Ẹ jọ dúdú pupa. Dúdú pupa. Color wo lẹ́yìn? Black and cyan. Black and cyan. Okay, no, green ni mí. The man is a green color. The man say ga rẹ kúrú. Ah, bolori bubu le ṣá. Ṣé nǹkan tó fẹ́ bí mi ni ẹ mú wo mo ní nǹkan tó fẹ́ ṣe o. Kí ni ìtumọ̀ gbogbo? Ẹ má bínú mo fẹ́ ká àwọn èèyàn mọ̀ bóyá ga rẹ kúrú ẹ má bínú. No, arara ni mí. The man is arara. The man say man jẹ ẹran jẹ ńgbà tẹ wà kéke. You dey thief when you are smaller. Àǹtí ẹ jọ̀ọ́ mo ń lọ sí street kan mi báyìí. Ẹ ti ṣe interview tán. Ẹ ti mo ń lọ ṣe interview sí tán. Arowolo street. Mo ti ń jẹ́ bí interview ni mo ń ṣe fún yín. Okay, cause nonsense ló ń sọ. Okay, báyà kó máa tẹ̀lé mi lọ́ngbà yẹn. The man. Àṣẹ. Sóbìnrin ni yín àbọ́kùnrin? Obìnrin ni mí. The man is a woman. The man is a woman. Ṣé ẹ ní irùngbọ̀n? Òpònú. Rárá, mi ní irùngbọ̀n. Ẹ dá mi lóye. Ṣó ya wèrè ṣàwérè. Ẹ dáhùn, ẹ má ti akọ. The man. Ṣó lórí burúkú ni ẹ ni. The man. Wọ́n náà dẹ̀ gbé kinní kúrò wájú mi. Kámẹ́rà máa mi ò lè lọ ẹyin màá bèrè wọ́sẹ̀ lọ́wọ́ ẹ̀ tí ì dáhùn. Ṣé long dress alẹ́ wà bí ṣọ́ọ̀tì? Agbádá ni mo wọ̀. The man wear àgbàdá. The man ṣé lùtì ni? No. Mo fọ́ etí ni. The man fọ́ etí. Tó ya wèrè sá kí ló dé? Àbí irú alágbàkó yẹn wo lélẹ̀ bá ìwọ lọ. Ó dà mí ò ṣe mọ́. Ẹ dúró náà ẹ mọ̀ bínú. The man. Ṣé tẹ̀ bá fọ́ sí ẹ mọ́ ń ka? No. Mo máa ń filẹ̀ kátẹ́gùn gbé lọ ní ó dà kórí ẹ̀ ti dàrú. The man ẹ kó wájú mi jọ ó dà kó The ya. man ẹ ní sùúrù. The man ẹ dúró náà. Ṣé ẹnìkan lẹ wà bí méjì? Dọ́sìn kan. The man wear 2 dozen, 1 dozen. Tó ya bí ó lè fi mí lẹ́nà o. Ẹ̀yin aládùúgbò ẹ̀rọ gbà mí lọ́wọ́ wèrè mo ti kọ́ sọ́wọ́ wèrè o. Hello people, my name is SIDI INTERVIEWER. The man tí wọ́n lọ ní ìsìn, wọ́n ní pé kí n máa interview àwọn ọmọ. Wọ́n mọ̀ wèrè gbogbo tí mo bí wọn kò sí tí wọ́n mọ̀ ń bẹ̀. God bless you till you go later. Bye. Ilé wá níbẹ̀.